ọ̀kan lára àwọn tí wọ́n fẹ̀hónú hàn yẹn lánàá ní ìlú Ìbàdàn ó ní iléèwé fásitì Ìlọrin lòun ti jáde, òun ṣe biochemistry, onígbà tóun ṣe tí ò ṣiṣẹ́ òun á rò pé bóyá kọ́ọ̀sì tóun ṣe ní ọ̀tà, ó lóun tún wá lọ ṣe health tech níléèwé míì, ó lóun tún parí ń bẹ̀, ó ní the same thing náà ni, ó lóun tó wà pé kí wá ló ṣẹlẹ̀ báyìí, òun tó lọ dáko ní ìjọba ìbílẹ̀ Odò Ọ̀tìn nípínlẹ̀ Ọ̀ṣun, ó lóun dá éka 3, ó ní ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní màálù wá jẹ oko òun. Onígbà tó le jù nígbà tó ebi máa ń pa òun lòun lọ gbọ̀kadà, omi sì fẹ́ mọ́ jábọ́ lójú mi. Alhaji Atiku Abubakar òun náà wá sọnù ròyìn láìpẹ́ yìí wípé òun gbóṣùbà o fún àwọn olùfẹ̀hónúhàn tí wọ́n jáde lánàá o, wípé kí wọ́n má dẹ́kun o, kán sì má tẹ̀síwájú o, kóun tó wá rọ àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà gan tí wọn ò tí ì darapọ̀ mọ́ wa kán jáde kán darapọ̀ mọ́ wa ká lè béèrè ẹ̀tọ́ wa. Ó wá parí ẹ̀ pé òun wá rọ̀ ìjọba Tinubu o láti tètè wá ọ̀nà àbáyọ sí ìṣòro tó ń kojú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Mo wá rí ilé tí ẹ̀ mọ́ ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ pé ó gbà fúra. Bàbá, ojú wo lẹ́yìn fi wo bẹ̀ yẹn? Ó ta sánsán, ó wà lórí YouTube, ẹ máa wò ó, ẹ sì rí pé ó ta sánsán, ó ń gbé yín káàkiri gbogbo ilẹ̀ Yorùbá, wọ́n bí kíbi ló ń tọ́jú bọ̀, ó wà ń ta sánsán, yóò yẹ yín kalẹ̀ o. Ẹ káàbọ̀ sórí ètò Òye Ọ̀rọ̀, níbi tá a ti máa ń fi òye ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan tó ń lọ tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, lórílẹ̀‐èdè Nàìjíríà, nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáláyé. Tẹ́yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onímọ̀, ẹ̀yin olóye onílàákàyè ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ gbọ́ wá, tẹ́ bá ní dá sí i, tẹ́ jẹ́ ká mọ èrò tiyín àti ìwòye tiyín lórí ohun tí a bá gbé yẹ̀wò lónìí. Mo ní àlejò pàtàkì kan tí mo gbé wá tájọ máa bójú wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà, pàápàá jùlọ lórí ìwọ́de ìfẹ̀hónúhàn ebi ń pàlú táwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kan tí wọ́n gùn lé ní àná ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2024 tá a wà yìí. Àwọn ìròyìn tá a gbọ́, àwọn nǹkan tá a rí tó ṣẹlẹ̀ lásìkò ìwọ́de tó bẹ̀rẹ̀ lánàá yìí, ó jẹ́ nǹkan tí ó bà nínú jẹ́ tó yani lẹ́nu. Ẹ jẹ́ kí n gbé àlejò mi tí mo ní lónìí, ẹ jẹ́ kí n gbé wọn wọlé ká jọ pẹ̀kẹ́lu ohun tí ó ṣẹlẹ̀ lásìkò ìwọ́de eléyìí tó wáyé lánàá ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún tí a wà yìí. Àlejò mi láti ìlú Òṣogbo náà ni wọ́n ti wá, tí a jọ mọ́ pẹ̀kẹ́lu àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lánàá lásìkò ìwọ́de ìfẹ̀hónúhàn. Tí ojú òpó wọn bá ti lọ, ẹ̀ ń gbé wọn wọlé, ọ̀dà pé ti lọ o. Hello. Ẹ dákun, ẹ tún ṣẹ́ mẹ́ o. Yes sir. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà káàkiri àgbáńláyé wọ́n ti ń retí yín, torí pé mo ti sọ fún wọn yín pé a ní àlejò lórí ètò lónìí tí wọ́n sì ti ń retí yín. Ẹ kọ́kọ́ bá ní kí àwọn aráalé tí wọ́n wò wá tí wọ́n ń gbọ́ wá káàkiri àgbáyé. Mo fi àsìkò yìí kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé pẹ̀lú àgbà tí wọ́n jẹ́ títí wọ́n ń gbọ́ prógráàmù yìí. Etí tẹ́ ẹ fi ń gbọ́ wa, etí náà ní ti. Ojú tí ẹ fi ń wòran, ojú náà ní fọ́. Àṣẹ o. Ilé iṣẹ́ ó ta sánsán, Ọlọ́run jẹ́ kí wọ́n máa lọ sókè. Àṣẹ o. Gbogbo àwọn prógráàmù oníbibíbi tí wọ́n mú wá yìí, Ọlọ́run jẹ́ kó ṣe aráàlú láǹfààní. Àmín àmín àmín. Àti àwa tí à ń sọ àti àwọn tí ń gbọ́. Ẹ ṣe rà. Okòfà rí ní ìgbẹ́ fún wa. Àmín sà. Ẹ ṣe aláfẹ́ ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan tó ṣẹlẹ̀ lásìkò ìwọ́de ebi ń pàlú tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan tí wọ́n gùn lé lánàá.
àwọn nǹkan tó ṣẹlẹ̀ yẹn wá yanilẹ́nu ó bà nínú jẹ́ ó sì ṣe ní kàyéfì torí pé ìròyìn tá à ń gbọ́ ìròyìn tí a rí ó jẹ́lẹ̀ tí ò dùn mọ́ nínú nítorí wájú ó dàbí báyìí pé ó bu omi ìrẹ̀wẹ̀sì ní lọ́kàn ní wípé ìwọ́de láláàfẹ́ ṣe bí ń pàlú láláàfẹ́ ṣe ìwọ́de bí ń pàlú láti sọ fún ìjọba pé tójú wa ń ríre o kò tẹ́ wa lọ́rùn ẹ bá ní wá nǹkan ṣe sí i ó sì wá di wípé àwa ń wọlé iṣẹ́ ìjọba à ń ba dúkìá ìjọba jẹ́ àtúnkò sá lọ ó sì wá di wípé àfimọ́ nílé iṣẹ́ ìjọba nìkan tó wá ń wọlé iṣẹ́ àwọn tá a jọ jẹ́ aráàlú tẹ́bí jọ ń pa wá tá a tún wá ń wọlé iṣẹ́ wọn tá a ń wọlé ìtajà wọn tá a tún wá ń kó ọjà wọn sá lọ débi pé a tún gbọ́ láwọn ìpínlẹ̀ kan bíi ìpínlẹ̀ Jos Plateau nílùú Jos wípé wọ́n yin bọ́ǹbù ń bẹ̀ débi pé ẹ̀mí bíi 15 ni ló ṣòfò tóbi pé wọ́n ń sunlé wọ́n ń jó mọ́tò bàbá ṣèwọ́de náà là ń ṣe ẹ̀yin gẹ́gẹ́ bí òǹwòye tẹ̀símọ́ tí ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ pé ọ̀rọ̀ yé yín dáadáa ẹ má jà fi òlòlò fọhùn ká sọ bí nǹkan ṣe rí ìwọ́de tá a gùn lé lánàá yìí bó ló ṣe rí lọ́dọ̀ yín bàbá. bàbá sí olójú. náà. mo rí pé ojú làgbà yá àgbà kẹyìn náà yá nù. tí nǹkan bá ń bọ̀ lókè àgbà ọmọ fi ojú àgbà wò ẹ rí i pé ọ̀rọ̀ ìfẹ́ mú wá ní bí ìjẹta ìjẹrin. Yes sir. a ti gbọ́ pé bẹ̀bẹ̀ kú bẹ̀ ibẹ̀ ní ń bọ̀. ìjọ ìgbọ́ Yorùbá mi. à ń gbọ́ yìí. ìtumọ̀ òwe tá a pa yẹn ni pé bẹ̀bẹ̀ kú bẹ̀bẹ̀ ní ń bọ̀. a ti gbọ́ wípé ẹ̀wọ̀n olùtọ́mọ Nàìjíríà ó ṣe kì í ṣe Nàìjíríà nìkan. ẹgbẹ́ àkótí bá ń fi àwọn kankan kó kí wọ́n má bìdún sí mi. bàbá abẹ́kẹ́ máa fi kún kọ́rọ̀ lè máa yé wa dáadáa náà ni. kí Black Africa ó bá ṣe nǹkan. Yes sir. ìwọ̀nba ní nǹkan wa máa ń nígbè kalẹ̀ mọ́. bí ọ̀rọ̀ tẹ́ ẹ gbé fún wa ń sìn. ṣé bẹ́ẹ̀ ti mú wáìlì tẹ́ ẹ gbé lábalábá ní ẹ̀ka ẹ̀ka. ṣé orí bíbẹ́ lóògùn orí fífọ́ ni rárá o ṣe bẹ́ẹ̀. ìdí nìyẹn tó fi jẹ́ tó yẹ kẹ́rú ọ́sá ó yẹ kí olóore ọ̀wà. ṣé ẹ bá rí tí àwọn òmòye tí wọ́n bá ń pariwo wípé tí wọ́n wá ẹ̀sùn pa sí ọ̀rọ̀ yìí tí wọ́n má jẹ́ ká ṣe protest ara tí wọ́n rí ara òye tí àwọn èèyàn ti ní tẹ́lẹ̀ tí wọ́n rí rè tí ẹ bá wò ẹ jẹ́ ká bí ìsàmẹ́kì èso òwò ẹ jẹ́ ká gbé kínní ìfẹ́ di ara wọn endsars ìlànà wọn fẹ́ ṣe láyé ìjọ́un 2020 bẹ́ẹ̀ni ọwọ́ adi pé à ń sunlé à ń sun mọ́tò à ń bọ́ sí ṣọ́ọ̀bù ráìsì à ń lọ rí kó ráìsì à ń kó nígbò à ń kó gbogbo ẹ̀ tó níbo lọ́jọ́ra wọn sí. àbí. òkè ọjọ́ àkọ́kọ́ lànà ẹ̀dùn àwọn èèyàn ti kó ẹ̀dùn yẹn lọ rẹ́rẹ́rẹ́rẹ́ ó dùn mí ní orí bíi pọ́ǹtì ẹ̀ sílẹ̀ láti máa kà fún yín níbi wọ́n ṣe kà pé etí ẹ ní àwọn pé kí ìjọba fẹ́ remove of fresh subsidy tí wọ́n bá wọn dá padà ilé yìí báyìí owó lórí ọjà tí wọ́n bá wọn dínkù ní gbogbo nǹkan sáà tí wọ́n sáà tó àwọn kìíní yẹn lọ tó dẹ̀ bá etí mu tó dẹ̀ bá gbà mú ṣùgbọ́n tẹ́ ẹ bá wo ìpínlẹ̀ Kánò tẹ́ ẹ bá wo ìpínlẹ̀ Kánò iléeṣẹ́ telecommunication kìíní kan bó ti gbà. National Communication Commission. So kí àwa gbé gbogbo nǹkan ìkàlẹ̀ tí àwa bọ́ọ̀bẹ̀ létí ẹni nẹ́ẹ̀sìtì ni wọ́n commission tí àwa yọ lufas àwa yọ ẹ̀rí pé kò jọra wọn. kò jọra wọn o kò jọra wọn. ìdíjọ́ ọ̀dẹ̀ ti wá jọra wọn ẹni bá wá dágbà tó jókòó yìí tó bá wá wò wípé process jẹ́ fẹ́ ti kù nídìí. ẹni tó dọ́gba kan lọ́wọ́ kò rí bẹ́ẹ̀ ìwòye àti máa bọ̀ látẹ̀yìn wá tí àwọn èèyàn ti rí tí wọ́n ti fojú àgbà wò tí wọ́n ti òfin ló fi òye yé èèyàn wípé ẹ̀hónú wa kì í lọ síbi tí ó yẹ kó lọ. ẹ rí i pé ẹnu ọ̀rọ̀ ìwá níbi ìjẹta tá a sọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ni tí a sọ̀rọ̀ lórí àwọn afẹ̀hónúhàn àwọn afẹ̀hónúhàn tó bá jẹ́ ìlú advanced country tí ìlú àwọn ọ̀làjú gbogbo tí wọ́n kà á lẹ̀ wọ́n bí ọjọ́ ta ni ẹ jókòó sí ni bíbí kan ní ẹni ló jókòó sí ni wọn à ní kó mbẹ ọtí tíjọba bá fi nǹkan tí ẹni wọn ṣe ó sì lánàá
tí ẹ bá wo Maiduguri bọ́ọ̀bù blast èèyàn 15 farapa èèyàn bíi 35 ni wọ́n kó lọ èèyàn 15 kú èèyàn 35 ni wọ́n kó lọ sí ọgbà tí wọ́n wà lẹ́sẹ̀ ká ayé ẹ̀sẹ̀ kan ọ̀run láàárọ̀ ìbọ́ọ̀bù ti blast ní Maiduguri èdè tí ó ti pààyàn kan tí several people ti farapa níbo ni èyí jọ yìí sí a ní abẹ́ni lórí ọmọ kìíní kan yọ kọjọra wọn kọjọra wọn kọjọra wọn ṣe rí iná là ń sọ bí àdúrà ni kí a fi fún orílẹ̀-èdè Áfíríkà àìdàgbàsókè wa wàhálà ìfọwọ́fà ni ẹ bá rí ìwé kan tí Trump kọ tó kọ nípa èèyàn dúdú tó kọ téèyàn bá ta ló kù sẹ́kún ní tó sọ nípa wa bọ̀tí tẹ́ bá fi bí ìṣáná kí èso ògùn ẹ kò wá rí bẹ́ẹ̀ ní gbogbo ń lọ sọ nípa wa. Àwọn ẹ̀hónú ni wọ́n fi hàn pé nǹkan báyìí ọmọ mi níbi kíní NCC kíní tí ẹ ṣe lánàá yẹn wọ́n gbé òkúta kíní àwọn náà tí wọ́n rí ìwò kó tí ó wà níwájú wọ́n gbé òkúta wọ́n jà mọ́ òkúta àwọn ọmọ yẹn wọn ò ju bí ọmọ 30 years 15 years lọ ṣe ẹgbẹ́ ìjọrọ̀ mi akọsílẹ̀ àkọ́ńgbà ilé ara jẹ́ ni mo rò bá ti jáde ọ̀rọ̀ bẹ́ẹ̀ni ijó làwa àwọn properties tá à ń bàjẹ́ yìí ṣe bówó wa náà fi ṣe owó wa náà fi ṣe ọ̀gbẹ́ni kan sọ ìjọba yí àwọn èèyàn táàfìyà owó tá à ń yọ lórí àwọn èèyàn lórí mẹ̀kúnnù náà ni náà fi ṣe tó fi wá di pé ó débi tó dé kẹ́rí tí mo rí sọ lórí ọ̀rọ̀ yìí pẹ̀lú ìwòye sẹ́nà pé ọjọ́ kejì rèé àwọn ìlú lánàá ó sì kù sábùjá ó kù sáwọn ìlú kan tá a tó ti tà lónìí ó tún ti gbóná rírí ẹ̀bẹ̀ lábẹ̀ pé kí n tí wọ́n fojú ọ̀rọ̀ yìí sùn Ọlọ́run jẹ́ kó sí ẹni pé kí n tí wọ́n fojú ọ̀rọ̀ yìí sùn tí bàbá Tinubu ọba ti ẹ̀bẹ̀ gbọ́ nígbà tí a náà rí ibi tí ọ̀rọ̀ dé dúró àwọn náà rí i pé gbogbo nǹkan tí wọ́n mú wá tó bá ti ẹ̀jẹ̀ mẹ́wàá ni wọ́n yá wọn ó ṣe 4-5 bẹ́ẹ̀. àbí ara ó dẹ̀ ẹ̀jẹ̀ aráàlú nínú rẹ̀ náà ni ẹ ti sọ pé lẹ́nu ìjẹta sí jẹ̀nu pé àwọn ti gbé ẹsẹ̀ kúrò lórí pé gbogbo ọjà tí ọba wọlé ló jẹ kí wọ́n má gba díùtì náà lórí ẹ̀. àbí wọ́n dẹ̀ ti tẹ̀lé ti sọ̀rọ̀ kílẹ̀ tí ń pè olórí kọ́ńtọ́ọ̀mù ní Nàìjíríà ti sọ̀rọ̀ kí gbogbo ọjà tó bá ń wọlé kí wọ́n má gba owó lórí ẹ̀. irú bí wọ́n ṣe mú àwọn ọ̀rọ̀ yìí rè yìí ṣe ọ̀nà tí à ń gbà yìí tàbí àwọn ọmọ sọ́ọ̀sọ̀ tó jẹ́ wípé láti máa láti máa kó ọjà ọlọ́jà láti bọ́ sí ṣọ́ọ̀bù. ẹ bá rí Kánò tè ní ẹnìkan lónìí ó jẹ́ mùsùlùmí gidi bá pé mẹ́rin láìwẹ́ ẹ̀mẹ́lẹ̀ ìrọ̀jú náà pé gbogbo ẹrù rẹ̀ pátápátá ni wọ́n ti kó lọ yẹn. kí ló wá dé àwa ara wa tó nìyẹn o. now federal government ilẹ̀ fẹ́rẹ̀ bí bá dùn gan sí. àbí. ẹni apòtẹ́ẹ̀sì nǹkan tí wọ́n ń ṣe àláìsẹ̀ kí la wá lọ sí ṣọ́ọ̀bù ní ṣọ́ọ̀bù personal shop ká lọ rè ní ìjẹ. àbí o olùkọ́ ẹbí jẹ́ẹ̀dì ọ̀rọ̀. àbí o. ẹni tẹ́ ẹ mú wá lánàá ọ̀jọ̀gbọ́n láti Amẹ́ríkà mo jẹ́rìí tí wọ́n gbá. ok. Ọlọ́run ní jẹ́ kí ọpọlọ wọn jọba. àmín àmín àmín. wọ́n ti sọ. àmín. kẹ́rí ọ̀nà àtirò mẹ́sẹ̀ ó le ọ̀nà jìn ọ̀nà wá jìn ẹ̀yin náà ti mọ bí obìnrin tí ń bímọ kẹ́ ẹ tó gbé kọ́kọ́ yìí sí náà ẹ ti rí ṣòro wa gbogbo ìfẹ́ ìtàn béèrè náà ẹ̀ kàn béèrè ẹ̀ náà ni gbogbo wa ti rí ṣòro tó dojú kọ wá bàbá nìkan kan la fẹ́ ṣe ọ̀tọ̀ níbi dáàdù rí ẹgbà. àbí o. ọ̀nà ní ilẹ̀ àwọn ọ̀làjú ilé ọ̀làjú lókèèrè ọ̀nà tí wọ́n fi gba nǹkan lọ́wọ́ ìjọba rẹ̀ ẹ rí pé tí wọ́n bá jagun lórílẹ̀‐èdè kan tí ẹjọ́ fojú ogun síra wọn wọ́n wà lórí àwọn léèrè ọmọ ogun mélòó ni wọ́n kó iye báyìí ni ọmọ ogun mélòó ni wọ́n kó iye báyìí ni ọ̀dà afẹ́fẹ́ sí táyà èmi ọ̀dà iye báyìí padà wọn náà ọ̀dà iye báyìí padà wọ́n ṣe láàrin ara wọn. ìta wa ń béèrè ẹ̀tọ́ tá à ń béèrè lọ́wọ́ ìjọba ṣé ní gbogbo tí ń ṣẹlẹ̀. àbí o. kò jọra wọn ta jọra wọn. bàbá kò jọra wọn tẹ́ ń sọ yẹn àwọn kan wá ní ọ̀rọ̀ yẹn gbà fura mo wá ń béèrè pé kí ló fi wá gbà fura o pé ní tọ́sẹ̀lẹ̀ lánàá yẹn pọ́ gbà fura mo ní kí ló fi gbà fura àwọn ajẹ́ kó yé mi wípé ṣé mi ò kíyèsí ni wípé àwọn ìpínlẹ̀
àwọn ìlú tí wọ́n ti fa wàhálà yìí wípé àwọn ìlú òkè ọya ni mo wá gbé sí orí làákàyè pé tòótọ́ mọ̀ ni Kano Jọ́ọ̀sì Màdúgùrí Borno mo wá rí pé ilẹ̀ Haúsá mọ̀ ní lóòótọ́ wọ́n sì ní SARS mọ ẹni yẹn wá ní ṣé mo mọ àwọn nǹkan táwọn èèyàn yìí nǹkan tí wọ́n mọ́ dúró lórí tẹ́lẹ̀ gan pé ọgbọ́n àti da ìṣèjọba Tinubu àti dojú ẹ̀ bolẹ̀ ni mo mú sọ́wọ́ mo tún wá kà nínú ìròyìn láìpẹ́ yìí wípé ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ lórílẹ̀ Nàìjíríà ní inú ètò ìdìbò tó kọjá lọ lẹ́gbẹ́ òṣèlú PDP ìyẹn Alhaji Atiku Abubakar òun náà wá sọnù ìròyìn láìpẹ́ yìí wípé òun gbóṣùbà o fún àwọn olùfẹ̀hónúhàn tí wọ́n jáde lánàá o wípé kí wọ́n má dẹ́kun o kán sì má tẹ̀síwájú o póun tó wá rọ àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà gan tí wọn ò tí ì darapọ̀ mọ́ wa kán jáde kán darapọ̀ mọ́ wa ká lè béèrè ẹ̀tọ́ wa ó wá parí ẹ̀ pé òun wá rọ̀ ìjọba Tinubu o láti tètè wá ọ̀nà àbáyọ sí ìṣòro tó ń kojú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mo wá rí ilé tiẹ̀ mọ́ ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ pé ó gbà fura bàbá ojú wo lẹ́yìn fi wo bẹ̀ yẹn. ẹ rí i pé ọ̀rọ̀ tí ọba rí báyìí kò ní ìdìtà máa lọ ilé aláwo ká tó tẹ̀sẹ̀ mọ́ sí ká tó mọ sí sọ̀rọ̀ nù rédíò. àbí. mo rò fẹ́ ìjẹ́ ọ̀rọ̀ mi. bẹ́ẹ̀ ni sà. ṣe rí kó tó di àná. ní làwọn èèyàn ti gbé làtìkù ní bàbá àtìkù ti ń sọ pé tí wọ́n múra gidi gan ni tí wọ́n dàrú. ṣe rí ní tí wọ́n fẹ́ ṣe ni pé kàkà kéku bẹ́ẹ̀ jẹ fèsì. a fi ṣe àwàdà nù. ẹ jẹ́ kí n fi nǹkan kan kún. pẹ̀lú ń tẹ́ gbé wá. àwọn èèyàn gbé wá wípé jẹ́tíráàdì fàtì pé bàbá Buhari ìjọba ọdún mẹ́jọ tí wọ́n ṣe ní ìgbà tí orílẹ̀-èdè Nàìjíríà dúró lójú kan sí gidi ni ẹgbẹ́ mú wá a sùn lọ sí sáìtì oṣù mẹ́sàn-án bí ọdún kọ̀ọ̀kan wọ́n wá bí pírẹ́sídẹ́ǹtì léèrè ó lóun ti ẹ̀mọ̀ pé wọ́n lọ sí sáìtì. ẹ̀mọ̀ gbọ́rọ̀. mo rò pé ìdí ń jẹ́ ọ̀rọ̀ mi ẹni tó wà lórí ààrẹ. ló wà lórí ipò. lọ́ndánà wọn ò torí ẹ̀fẹ̀ wùnú wọn. àbí. mo rò pé ìdí ń jẹ́ ọ̀rọ̀. ó ń yé mi mo ti ń gẹ̀ẹ́tì ẹ̀ dẹ́ẹ̀dẹ́ẹ̀. wọn ò torí ẹ̀fẹ̀ wùnú wọn. ṣé ẹ rí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí Yorùbá àánú Yorùbá ní í ṣe mí. wàláì súnmọ́bì láìlà sí láwà téèyàn ìbú Ọlọ́run ti rí. àánú Yorùbá ní í ṣe wá. bẹ́ẹ̀ ni kì í ṣe pé bàbá Tinubu ṣe dáadáa wọn ò ṣe dáadáa rárá. ṣùgbọ́n kò yẹ kọ́ ọmọ ò yẹ kó tọwọ́ ọkọ̀ là. olùkọ́ ẹgbọ́n Yorùbá tí mo sọ. ó yé mi òwe ni. ọmọ ìtọwọ́ ọkọ̀ là kú tọ́mọ bá tọwọ́ ọkọ̀ là kú nídìí ni. Yorùbá àrònú. tí a bá ronú gbogbo ìwọ́de yẹn tá a sọ pé kò ní ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. àmọ́ bẹ́ẹ̀ pé Èkó ló le jù lánàá náà. bẹ́ẹ̀ni. Èkó le jù. ó yẹ kó ṣẹlẹ̀ níbòmíì. ó yẹ kó ṣẹlẹ̀ níbò ti ṣẹlẹ̀ lọ́dọ̀ wa. tí ẹ rí ẹni tó gbọ́n mọ́ra wọn. àwọn tó bọ̀ ni ọmọ ṣèpàdé ibi tí ẹ ti gbọ̀. àwa Yorùbá la rò pa gbọ́n. now ẹnìkan sọ fún wa lẹ́nu àná lórí ọ̀rọ̀ yìí. yes sir. tọ́pọ̀ wá jẹ́ wípé wọ́n rí bí wọ́n ṣe ṣe tí wọ́n bá lé Tinubu lọ. lámọ́ rò pé Tinubu lójú tì. Yorùbá lójú tì. now ọdún mélòó lọ́wọ́ á ṣèjọba. ṣùgbọ́n wọ́n ní tiwọn lọ́wọ́ o. ní tiwọn tí wọ́n ní lọ́wọ́ lórí ọ̀rọ̀ tí ẹ béèrè. yes sir. advanced country of the world. yes sir. tí wọ́n bá máa yọ sọ́sídì wọ́n á pe àwọn èèyàn. ìjọba tó ń lọ nígbà tí Buhari ń lọ wọ́n ti sanwó sọ́bìdì dé ìparí June. àbí. ẹ wọlé ní 29 May. ẹlẹ́yọ sọ́bìdì. ẹ wá fi nǹkan kan replace sọ́bìdì tó fi wá di àárọ̀ yìí. àbí. kí nìyà fi wá di pé kìnìún kan. ṣé ẹ rí ọ̀yẹ̀kẹ́rú ọ̀sá o. ó yẹ kó lówó ẹ̀ wá. olówó rẹ̀ ọ̀wá o. báwa bá gba ẹrẹ́ wí abẹ̀rẹ̀ wí o. ǹjẹ́ ń gbọ́ Yorùbá mi. bẹ́ẹ̀ni sà. àìṣe dáadáa pọ̀ ní ọwọ́ ìjọba tí ń bẹ lóde yìí o. bí ká lẹ̀ mọ́lẹ̀ kò túká ká so òótọ́ ọ̀rọ̀. kì í ṣe fáwọn èèyàn déédéé irú àwa ìgbà náà tó kálukú ṣe ká ọba fẹ́ẹ́ repo sọ́kọ̀ nísìn pín bọ́ ọba repo péyàn
tí n bá rí po 20,000 ọ̀wọ́ 30 litre náà. èyí tó mélòó mo fẹ́ fi lò yẹn. àbí. ara ti ní aráàlú. mo rò pé ti gẹ́gẹ́ àwọn yẹn kàn ń di ọ̀pá ọ̀sà pé kí wọ́n sà lè wá nǹkan kan yóò fi lọ ni. yẹ́n pé wọ́n fẹ́ kó lọ wọn àrọ́ náà wọ́n ti gbé wọ́n ti rọra ń sọ kí ní ìlú bíi oṣù mẹ́rin mẹ́ta bí àwọn oṣù protest eré ni wọ́n ń pè ọ̀ǹtì tí kìíní ìwà kù bí ìjọ mélòó péré ni wọ́n tó mọ̀ pé kì í máa ṣeré ẹni tí rẹ̀ sì ń bẹ lórí ìjọba ògbẹ́ni bàbá protest. àbí bẹ́ẹ̀ àlejò mi sọ bẹ́ẹ̀ lánàá. ẹ lọ wo ọ̀rọ̀ tí Shehu Sani sẹ́nétọ̀ Kaduna wọ́n bá sẹ́nétọ̀ Kaduna tí ẹ mọ̀ pé activist ni ẹ wọ̀rọ̀ tó sọ ó ní kí bàbá Tinubu gba àwọn èèyàn láàyè pé he was the father of the protest. Shehu Sani. so àwọn náà mọ bí ẹni tí òun náà mọ ó mọ̀ sí mọ rẹ̀ ní sí ń ké mo rò pé ti gẹ́gẹ́ ní but at the same time èyí ò sọ pé ká mọ̀ bàrà wa tòótọ́ ọ̀rọ̀ torí bí ọmọ ìyá méjì bá wọnú ilé tí wọ́n bá kúrọ́ fúnra wọn ẹ̀rín wọn rìn jáde wọ́n bá tòótọ́ wọn kò rojú. ọ̀rọ̀ tẹ́ ẹ béèrè òótọ́ ọ̀rọ̀ lẹ béèrè òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ tẹ́ ẹ sì béèrè ni pé ọyẹ káwọn náà ẹnu tí ẹ ti kọ lánàá yìí tọ́lọ́run ọ̀bà jẹ́ wọn ó rí di bá wọn dàrú káwọn náà tètè mọ̀ gbèsè tí wọ́n. àbí káyọ̀tẹ̀ wá tún ṣe. gbogbo tí mo tó kà lónìí owó ọjà ó dé àwọn ògbèkèlé kan wálẹ̀. bàbá kẹ́lẹ́ kan ó dàkọ̀wé kan ní ayé ìjọ ó ní Zambia be free ó ní when Zambia ó free ọlọ́dún wo ni ó free. gbà wo. ìdójúmọ̀ lọ ni pé ìyá àbàdínwó lórí ọjà ẹ ṣe kó bọ́ọ̀gì náà bọ́ sórí ìyáwó yẹn sọ látàná tí bàbá Tinubu bọ́ sórí tẹlifíṣàn rédíò ọjà bọ́sọ́ di iye báyìí epo iye báyìí kíní kan iye báyìí. kọ́dẹ̀ yẹn tax force kàn ṣe àgbékalẹ̀ àwọn tax force tí wọ́n mọ̀ fìdí ẹ̀ múlẹ̀. ọmọ yẹn tax force kan ó tún yẹ àwọn DSS táwọn kan bá lọ bí a bá rí pété ìwúni ọjọ́ tí wọ́n tún gbá wọn yẹn mú. ní èsè ni gbogbo ọdẹ ẹrù. àbí. wọ́n pè é ìrẹsì ó bá gbé ìrẹsì fáwọn gómìnà mọ́ àkìrí face cam mi gbé ìrẹsì jáde iṣẹ́ ìdí 80,000 láti kẹ́ tàá ní mọ́wùlẹ̀ tàá ṣe ti dájú. àwọn ọmọ Nàìjíríà láwọn ọ̀fẹ́ palliative mọ́ ní ẹmọ́wò rẹ̀ wà lẹ́ẹ̀ni káwọn olè mọ́ dára fúnra wọn. a lọ dára àbí ó fẹ́ ti jáde ọ̀rọ̀ mi olùsọ̀nì yìí ó ṣe ń gbọ́ mi sà. à ń gbọ́ yìí. solution nìyẹn gbogbo ẹkún lódò gbòdì ẹ̀rọ wájà irọ́ ní ìjà lọ ìyàwó ẹ ti jáde mi bẹ́ẹ̀ni sà. kí wọ́n má pe ajá lọ́gbọ̀n fún wa àbí òótọ́ rẹ sọ pé tẹ́ ẹ bá béèrè ọmọ Yorùbá ni Yorùbá làwọn àwọn aróòtọ́ ọ̀rọ̀ lé àní sọ nígbà àwọn èèyàn ti ń gbọ́ ẹbẹ́ àwọn adáàbò bá tiẹ̀ bá sọ gbàgbọ́ àwọn tí wọ́n ń sọ tí wọ́n ń gbọ́ gbẹ́dù àlọ́ wọ́n ò ní rọ́ọ̀lù àwọn àti ẹgbẹ́ wà nígbà òótọ́ rẹ̀ sọ pé ká mọ́ sọ ìdílé kan ló kù bí ó kù sí o ibi tó kù sí nìyẹn tí wọ́n tètè àdírẹ́sì ẹ̀ ara ni aráàlú I must tell you. ara ni aráàlú. àní mo fídíò kan lára àwọn tí wọ́n fẹ̀hónú hàn yẹn lánàá ní ìlú Ìbàdàn ó ní iléèwé fásitì Ìlọrin lòun ti jáde òun ṣe biochemistry onígbà tóun ṣe tí òṣìṣẹ́ òun á rò pé bóyá kọ́ọ̀sì tóun ṣe ní Ọ̀tà ó lóun tó wá lọ ṣe health tech nílé ìwé míì ó lóun tó parí ń bẹ̀ ó ní the same thing náà ni ó lóun tó wà pé kí wá ló ṣẹlẹ̀ báyìí òun tó lọ dáko ní ìjọba ìbílẹ̀ Odò Ọ̀tìn nípínlẹ̀ Ọ̀ṣun ó lóun dá éka 3 ó ní ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní màálù wá jẹ oko òun onígbà tó le jù nígbà tó ebi máa ń pa òun lòun lọ gbọ̀kadà omi sì fẹ́ mọ́ jábọ́ lójú mi. lórí ọ̀rọ̀ tẹ mú wáyé ẹ rí pé mo òwe kan níjó ní mo ní kíní kan ya tẹ́dún mẹ́rìndínlógún mẹ́jọ ọ̀gbẹ́. bẹ́ẹ̀ mo rántí. èyí tó lè kẹ́yìn orílẹ̀-èdè tí ẹ bá pèèyàn wá báyìí tí wọ́n bá jẹ́ public analysis tí wọ́n ń sọ̀rọ̀. Yes sir. ọ̀rọ̀ tó lè ṣe ìlú láǹfààní la gbọ́dọ̀ sọ. bẹ́ẹ̀ni. sọ̀rọ̀ tó lè da ìlú. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ tí wọ́n rí pé ṣé lágbájá ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. ṣé àárín ọgbọ́n kan ń bẹ̀. bẹ́ẹ̀ni. kì í ṣe pẹ́ni tí yóò máa sọ ìfẹ́ ẹnu. bẹ́ẹ̀ni. ṣé ẹ rí ológun Fúlàní.
majority kí wọ́n má rí oko dá another issue kan ní gédégbé. bẹ́ẹ̀ ni o. tí ẹ bá wò ó ní Ọ̀yọ́ state nígbà tá a wà lọ́yọ́ state Yes, sir. Ọ̀yọ́ state la wà. yes sir. tí ẹ bá dé Òkè Ògùn ẹ dé Ṣakí wọ́n á ní full bracket of the state. yes. tí ẹ bá lọ sí Benue tí ẹ lọ sí Plateau tí ẹ lọ sí káàkiri níbẹ̀ yẹn wọ́n á ní full basket of the nation. yes. tí bandit bá lọ sí Plateau wọ́n pa àgbẹ̀dójúmọ́ wọ́n pa mẹ́ẹ̀ẹ́dógún wọ́n wà gbé orí wọn dà sórí èdè lọ. Allah. àwọn oúnjẹ òdèdè wọn náà. Huh. níbi ìta bá tiẹ̀ wá nígbà táwa wà ní kékeré ní 50-70 nǹkan kan àwa gbàgbọ́n fámìlì bàbá tíá àwa yìí gbọ́dọ̀ oúnjẹ ilẹ̀ Haúsá. àbí. oúnjẹ tá a bá ti ṣe níbi ìtìtò mélòó wa rẹ tí ọ̀rọ̀ àta àfitán. bẹ́ẹ̀ni. wọ́n wá ti pé kinní kan náà ìwọ̀n bá tí wọ́n wá ṣe níbi màlúù ni wọ́n wá jẹ gbogbo ẹ̀. àbí. bí màlúù bá wá jẹ ibi kinní kan tí mo ló kù sílé o. ok. bí màlúù bá wá jẹ bóyá wọ́n fi nǹkan ṣe màlúù. tí Fúlàní bá wá dé tọlọ́pàá tó ṣáájú àgbẹ̀ dé tọlọ́pàá wọ́n mú àgbẹ̀ wọ́n máa fìyà jẹ. mo rò pé ti ń jẹ́jọ́ ọ̀rọ̀ mi. àbí. ìdí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan nìyẹn pé akọ̀ níba ní ara rẹ̀ jẹ́ ó lóun ba kínní kan àyíjà nígbà kọ̀ jẹ́ ọwọ́ lóun ba lé kínní jẹ́ ọmọbìnrin aró lòún bà jẹ́. ẹ rí i pé kì í ṣe nǹkan tó dáa nígbà tẹ́ bá léèyàn bá fi nǹkan tó yẹ kó ṣe é lẹ̀ tí ò ṣe kì í sọ̀rọ̀ tó yẹ ká máa sọ bí ọ̀rọ̀ tí mo sọ àwa bẹ́ẹ̀ bá gbé wá báyìí ọ̀rọ̀ tààrà ló fi bẹ́ẹ̀ni ẹgbẹ́dọ̀ yànnàná rẹ̀ tí ó fi balance. tí wọ́n fi balance. nígbà tá a bá fi ilẹ̀ tá a bẹ̀rẹ̀ sí wọ̀n ẹ̀ rí i pé àwọn Fúlàní ìgboyè lọ́ba di pé Fúlàní tí ò tó nǹkan àtàwọn àtàmọ̀tẹ́kùn ó di pé wọ́n ń pa àìmọye nínú wọn nínú ọlọ́pàá wọ́n ń pa àìmọye sọ́yẹ kó rí bẹ́ẹ̀. àbí. ọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀ náà ṣùgbọ́n sáà wàá pààyè rẹ̀ lẹ̀ nígbà bá yẹni tó bá kọ́ mẹ́jọ délé tọlọ́pàá òun lọ́jà rí ṣé wọ́n yá yẹ kó rí bẹ́ẹ̀ ẹni tó mẹ́jọ lọ ní ọlọ́pàá ṣé tìkọ̀ bá jókòó rẹ̀ ṣé yọ mẹ́jọ lọ ní ọlọ́pàá. rárá. so Ọlọ́run ló kù tí ó ṣe àánú wa. àmín. ẹ ṣé àdúpẹ́ ká máa yọ̀ǹda yín torí àsìkò ẹ ṣé àdúpẹ́ gan tí ẹ bá tá a pè yín tẹ́ bá wa dá sí i. bàbá kan pè mí láti Dubai ní àná wọ́n ní àwọn gbádùn analysis yín tá a ṣe ní orí program tá a gbé yín wá kẹ́yìn wọ́n wá ní àwọn ọmọ fojú sọ́nà láti jẹ́ pé ká máa gbé yín wá lóòrèkóòrè mo wá ní àjíṣẹ́ fún yín ẹ bá ní kí wọn wọ́n ní ká mọ̀ dàpọ̀ àwọn. ok ó kí bàbá Ọlọ́run ó jẹ́ kí ẹ̀bùn lẹ́mìí gbogbo tí a retí ní orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run ó bá wa dá padà síbi tá a fẹ́. àmín. eré ibẹ̀ àtàwa àtọmọ àtaya àti gbogbo wa lọ́lọ́run jẹ́ ká jẹ́ nígbà tí gbogbo ọba wa dá Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n fẹ́ nìkan kan wá ṣàwátì. gbogbo eléyìí tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ á borí ìṣòro ní agbára Ọlọ́run so a máa rí ibi bá wọn. ẹ ṣé àdúpẹ́ sà. a máa yà. ẹ ṣeun títí ìgbà míì tí a tún kàn sí yín ìlera yín kò ní di rádaràda o àlàáfíà yín kò ní di fíafíà ìta gbangba báyìí là á béwé ajílété pé òjòjò kò í sowó kọ́ mọ́ lè nájà kókó lára ọ̀tá lé o àlàáfíà láwọn bá yín o bàbá. àmín. ẹ ṣé àdúpẹ́ sà àdúpẹ́ o ẹ bá ní kí ogbó lé sà ẹ bá ní kí ogbó Òṣogbo. ok. ó dáwọ̀ sà. ok. ẹ sà. tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o látẹnu àlejò wa nílùú Òṣogbo gbogbo tí wọ́n bá wa sọ wọn pé àwa náà ti rí ọgbọ́n kan tàbí méjì dìmú nínú àlàyé àtúpalẹ̀ ọ̀rọ̀ wọn ẹja mú tí a kó kálukú náà kó mu tiẹ̀ ń bẹ̀ o orílẹ̀ Nàìjíríà yóò dẹ̀rọ̀ yóò túbà yóò túṣẹ̀ lágbára àdẹ́dá títí ọ̀la táàtún máa pàdé lórí ètò Tajudeen olówó òkèrè lórúkọ tèmi MC tó ta sánsán ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà ẹ̀ṣọ́ kò yí ni mí ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́lọ́ ẹ má gbàgbé ẹ bá ní pín ẹ bá ní share rẹ̀ ẹ subscribe kẹ́ ẹ dẹ̀ tan notification bell ìyẹn aago rán mi létí kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti wá tẹ́yìn náà bá dẹ̀ ní ohun kan tí ẹ fẹ́ fi tó wa létí tí ẹ fẹ́ jẹ́ ká mọ̀ ẹ pè wá pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀
tí ẹ̀ ń wò lójú móhùnmáwòrán yín yẹn. Ẹ pè wá ní direct call, bó dẹ̀ ṣe WhatsApp náà ni ẹ pè wá, ẹ bá wa sọ̀rọ̀, a sì ṣe ohun tó bá tọ́ àti ohun tó bá yẹ. Bóyá ẹ wá ní ohun kan tẹ́ ẹ fẹ́ tàn mọ́lẹ̀ sí fún wa, tàbí ẹ fẹ́ káwọ́ tàn mọ́lẹ̀ sí, ẹ pè wá, ẹ bá wa sọ̀rọ̀, a sì ṣe ìwádìí tó tọ́ lórí rẹ̀. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì yín.